káì má tí gbé kúrò níbẹ̀ rárá. Fídíò yìí kì í ṣe fídíò tó lè gbé kúrò níbẹ̀. Jẹ́ fún ọ níṣẹ́ àánú ńlá kan tó lè máa lò láàárọ̀ kùtùkùtù láì ṣe pé bóyá o lọ lo ewé àti egbò. Simple ni, ṣùgbọ́n gbọ́ mi dáadáa. Májẹ̀mú iṣẹ́ yìí òun ni kò kọ̀ bá mi share rẹ̀ ó kéré jù èèyàn 7 bí wọ́n ṣe jẹ àǹfààní rẹ̀ káwọn kan náà lè jẹ àǹfààní rẹ̀. Ó dẹ̀ máa jẹ́ fún ẹ bó ṣe ń share rẹ̀ yẹn. Wàá wá oyin original, wàá dà sí ọwọ́ rẹ òsì, wàá wá pe orúkọ mímọ́ yìí, wàá ní Jehovah Jireh ní ìgbà 9. Tó bá jẹ́ obìnrin á pè ní ìgbà 7. Wàá wá dà ní ohun tó fẹ́ sí, kó o rówó ná, kó o rówó lò bó ṣe ń jáde, káwọn aláàánú olóore kí wọ́n wá ọ rí. Bí èèrà ṣe ń pé bo oyin bẹ́ẹ̀ náà ni kí olóore pé bò ọ́ towótowó tọlátọlá. Bóbìnrin bá lò dàníyàn sí, bọ́kùnrin bá lò dàníyàn sí, ohun tó bá fẹ́ kó sọ sínú ẹ̀, tó bá ti sọ, gbọ́ mi, àníyàn tó bá dà sí lówùúrọ̀ kùtùkùtù kó tó bẹ́ẹ̀ ni kẹ́ni sọ̀rọ̀ láàárọ̀ ni ó dẹ̀ máa gbà lẹ́sẹ̀kẹsẹ̀. Wàá wá la. Tó bá ti la, nǹkan 2 ni kó bá mi ṣe. Má fẹnu yẹn ṣépè fún ènìyàn. Ẹlẹ́ẹ̀kejì, gbìyànjú kó ta oníbàárà lọ́rẹ. Ohun tí mo fẹ́ tó jẹ́ májẹ̀mú iṣẹ́ yìí, fi àdúrà ránṣẹ́ sí mi kó sì share rẹ̀ ó kéré jù fẹ́yàn 7. Orúkọ mi ni Wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí. 08108778741. God bless you. I love you.